Africa Content TV. Ìgbà kan lèmi súnlẹ̀ àkọ́kù, ìgbà tí ó sì bí tí màá sùn. Ọmọ ẹ̀dá ẹ̀ máa rẹ̀ dápin o, èmi lárí máa nígbà o. Ọlọ́run ló mọ̀ tún mọ́rò o, kò ní dábàá kóró ní ìpín o. Yóò pàyà yín wà láàyè o, ṣé bí ojú mi máa ló ṣe o. Tí mo kọ́lé fún màmá mi o, mo tún kọ́lé fún bàbá mi o. Èmi náà mo fowó ra mansion o, ó ṣe Ọlọ́run ògbójú mi jẹ́. Àní ó ṣe Ọlọ́run ògbójú mi jẹ́. Ó fẹ́ rí mi sọ́dà lẹ́rù o, ó fẹ́ rí mi sọ́dà lẹ́rù o. Ọlọ́run fẹ́ rí mi sọ́dà lẹ́rù o. Sẹ́ńkì ìgbà tí ẹnu bẹ̀rẹ̀ àbàwọ̀n tí a rí ìgbà tí ó sọ́kò.